ilé-ẹjọ́ májísírèètì dájọ́ fún àwọn ọ̀daràn tó ń yọ irin orí afárá lẹ́kọ̀ọ́. Ìdájọ́ dé bá wọn. Bàbá Tinubu ti bínú tán báyìí. Wọ́n ní ẹ jù wọ́n sẹ́wọ̀n àtẹ̀fẹ́ gbọ́. Bẹ́ẹ̀ ni a ní ètò tá a ṣe dọ́dọ̀ wọn sẹ́ pé tẹ́ ẹ bá ṣáà ti ń kó wọn, ìyá kẹ́ ẹ máa kó wọn padà sílùú wọn o, àbí kẹ́ ẹ máa dà wọ́n sẹ́wọ̀n. Ẹ̀yin ènìyàn wa, orí ètò wa yìí a sọ fún wa wípé ọ̀rọ̀ tá a bá ti sọ níbẹ̀ ò ń dọ́dọ̀ wọn. Nígbà tí ìròyìn máa jáde láyé èní báyìí ni wípé àwọn 30 àwọn tí wọ́n ń yọ irin, àwọn oníbólà, àwọn Fúlàní oníbólà tí wọ́n ń yọ irin lórí afárá Alákìjà, afárá tó wà lẹ́kọ̀ọ́, gbogbo àwọn orí afárá tí àwọn ọ̀daràn Fúlàní oníbólà, àwọn migrant, ṣó ní migrant náà ń pè wọ́n ó dáa, gbogbo wọn pátá tí ọwọ́ bà, tí ẹ bá wa rí fọ́nrán ńgbà tá a mú fọ́nrán yẹn wá ní ìjẹta, wọ́n ti kó wọn lọ ilé ẹjọ́, wọn tẹ̀ waste time. Adájọ́ ti wá dájọ́ fún wọn báyìí, ẹ̀yin ènìyàn wa. Ẹ jẹ́ kí a gbé àwòrán wọn wá kẹ́ bá wa rí, kẹ́ ẹ fi mọ̀ wípé no be ṣeré, no be small thing ni o, kì í ṣe kékeré o. Orúkọ wọn wà ń bẹ̀, a máa ka orúkọ wọn fún wa o. 30 lórúkọ wọn, 30. Ẹ̀yin tí ẹ bá ti rí lórí Facebook ńgbà tá a post ẹ̀ láìpẹ́ yìí, kò tí ì ju bí wákàtí kan sẹ́yìn, nígbà tí a gbé ìròyìn. Hello sir, I want to call your attention to this. This is the bridge that was constructed all the way from Alakija to link inside First Start. These scavengers have started removing. Orí afárá yẹn, àwọn tí wọ́n wá mú àwọn oníbólà tí ọwọ́ tẹ̀ níbẹ̀, tí wọ́n ṣà wọ́n, tí wọ́n ń ba ìlú jẹ́, wọ́n ń ba property ìjọba jẹ́, wọ́n ń ba dúkìá ìjọba àti tara ìlú, wọ́n ń bà jẹ́. Ìdọ̀tí ni wọ́n jẹ́ láàrin ìlú, wọ́n ń ba ìlú jẹ́. So àwọn tí ọwọ́ wá bà báyìí, gbogbo tẹ́ ẹ bá ti rí wọn tí wọ́n pàgọ́ sí, ẹ máa tètè yá pariwo wọn síta. Gbogbo àwọn tó wà nínú agbègbè yín, nínú kọ̀rọ̀, inú horo tí wọ́n kó jàkárì ọ̀wọ́n, irin, oríṣiríṣi àwọn kan tó ń lọ jí. Gbogbo tẹ́ bá ti rí wọn nínú àdúgbò yín, ẹ tètè yá kàn sí iléeṣẹ́ ọlọ́pàá. Ẹ kàn sí àwọn àjọ tó ń rí sí ìmọ́tótó inú ìlú, gbogbo wọn pátá. Ẹ káàbọ̀ sórí ètò abẹ́ṣẹ́ darapọ̀ mọ́ wa. Ibi tẹ́ bá mọ̀ tó súnmọ́ tòsí yín tẹ́lẹ̀ lọ kàn sí wọn wípé ẹ wò ó, àwọn rèé ládùúgbò wa o, wọ́n ti ń kórin wá síbi àwọn onímíkírà tí ọwọ́ bà. Ilé ẹjọ́ tó kalẹ̀ sí Bọ́ládé Oṣòdì Magistrate Court, àwọn ló ṣe ìdájọ́ fún wọn. Àwọn ni wọ́n gbé ìdájọ́ kalẹ̀ tí wọ́n dẹ̀ jù wọ́n sí ẹ̀wọ̀n. Torí tí wọn ò bá máa ṣe báyìí fún wọn, wọn ò ní dínkù nínú ìlú. Wọ́n ti wá mú iṣẹ́ yẹn, wọ́n mú lọ́kùnkúndùn gidi. Wọn ò tẹ̀ wá bẹ̀rù anybody mọ́. Ṣùgbọ́n lórí ìdájọ́ tí wọ́n ṣe fún wọn yìí, à ń bọ̀ ń bẹ̀ o, pé wọ́n tẹ̀ kọ́kọ́ kó wọn yẹn, a máa mú lẹ́sẹẹsẹ. Wọ́n tẹ̀ rí wọn kó yẹn. Ọjọ́ wo ni wọ́n kó wọn? Ọjọ́ wo ni wọ́n bẹ̀rẹ̀ sí ní kó wọn jàre? Ṣèbí wọ́n fi wọ́n lẹ̀, wọ́n ṣe bó ṣe wù wọ́n láàrin ìlú ni. Wípé wọ́n tẹ̀ ti wá dójúlé wọn, wọ́n ti wá mú wọn bẹ́ẹ̀ wípé àníṣe a lè máa tún orí afárá ṣe. Orí afárá táwọn èèyàn ń gbà ká máa tún ìlú ṣe, kẹ́yìn kan dẹ̀ jòkó kẹ́ ẹ máa bàjẹ́. Àní ẹ máa fojú balẹ̀ ẹjọ́ ni. Ẹ máa fojú balẹ̀ ẹjọ́. Ààrẹ Tinubu tẹ̀ ti wá bínú tán báyìí, wọ́n yarí kanlẹ̀ wípé àníṣe lẹ́kọ̀ọ́ tẹ́ ẹ bá ti mú wọn, ẹ má fi ọwọ́ kékeré mú wọn mọ́ o. Ẹ mú wọn kẹ́ ẹ lọ jù wọ́n sínú gádám, ẹ dà wọ́n síbẹ̀. Ṣé mọ̀ wípé nǹkan méjì la sọ nígbà tá a ṣètò yẹn ní ìjẹta. Ẹ̀yin tẹ́ bá wo recording tá a ṣe àti live tá a ṣe, tẹ́ bá wà lórí ètò, àtẹ̀ ní kọ́ dá olúkálùkù wọn padà sí ìlú wọn ni, kí wọ́n dá wọn padà sí ìlú wọn. Ṣùgbọ́n ní ìpínlẹ̀ Èkó báyìí,
wọ́n wá ní ọ̀rọ̀ wọn pé ilé ẹjọ́ ló gbà. Wọ́n jẹ̀bi o. Gbogbo ẹ̀sùn tí wọ́n kà síwájú wọn, wọ́n ní wọ́n jẹ̀bi. Ìjọba ò lè máa ná owó kán máa tú ìlú ṣe, kẹ́yìn kọ́kọ́ máa wá bàjẹ́. Ṣùgbọ́n kan tó wá yà wá lẹ́nu ni pé orúkọ tí wọ́n kó síta yìí kì í máa ṣe àwọn Fúlàní nìkan, kì í máa ṣe àwọn Haúsá tí wọ́n ń ṣàìlẹ̀ dígarawa díbàsíà oníbólà. A rò bóyá Haúsá nìkan ló ṣe oníbólà. Àṣọ ọmọ Yorùbá wà nínú wọn. Ó ti wá lágbára báyìí. Ó ti padà wá dójú ẹ̀ báyìí o. A máa gbé orúkọ wọn yẹn wá fún wa o. Orúkọ wọn yẹn wà ń bí o. Ṣùgbọ́n ìdájọ́ tí wọ́n ṣe fún wọn, a kọ́kọ́ fi fídíò yẹn hàn wá fún àǹfààní àwọn tó bá ti rí fídíò yẹn pé kí ni wọ́n ṣe gan tí wọ́n fi wá jù wọ́n sẹ́wọ̀n. Ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣe wà ń bí. Gbogbo àwọn bridge, orí afárá, Alákìjà, Abúlé Ẹ̀gbá, nínú Èkó mile 12, gbogbo àwọn bíi trade fair. Hello sir, I want to call your attention to this. This is the bridge that was constructed all the way from Alakija to link inside First Start. These scavengers have started removing iron from the pillar that support the bridge. You can see it, sir. This is what they have been doing. All the pillar holding the bridge, they have started removing the iron. They break the concrete and they started removing the iron. You can see, this is where we are now. See the way it was. This is the way it was. This is where we are now. It is very disturbing. How can scavengers be doing this in Lagos? This bridge was constructed by FHA about 5 years ago. But see what it has turned to become. Within the next 2 years, what they would have done to this bridge, I mean, it is imminent collapse. You can see. See it, sir. See the beginning. So as we progress, see how they have dug into the reinforcement of the bridge. Okay, you need to call attention of your authority to this. It is extremely bad. They use billions of naira to construct this, and see what scavengers have done. And this is what we are doing on a daily basis to make sure that this does not happen in Lagos. This is it. You may say, what country? I want to be the thief. Like getting like me, they pack the thief. You pack the thief, they break this one up. They break the wall. You say they pack the thief. See what thing they take you on. God go punish. Edi mu ema jolo. I say baba ja. Para yọ gbogbo orí yẹn. Ojú ni yẹn ni ẹsẹ̀ tó bẹ̀rẹ̀ tó lu ara o. Ẹ̀wọ̀n olórí burúkú làwọn ọmọ láàyè o. CSP. Ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣẹ̀ nìyẹn kí ilé-ẹjọ́ magistrate court tó wà ní Bọ́ládé Oṣòdì kí wọ́n tó wá gbé ìdájọ́ kalẹ̀. Lẹ́yìn ìgbà tí wọ́n mú wọn, wọ́n kó wọn lọ sí ilé-ẹjọ́, wọ́n wá dájọ́ fún wọn. Ṣùgbọ́n ìdájọ́ tí wọ́n wá ṣe fún wọn yẹn gangan ibẹ̀ gangan la ti fẹ́ mú àwọn ọ̀rọ̀ jáde. Ní ọgọ́ lètò tá a fẹ́ ṣe lénìí wípé ṣé wọ́n máa ń fi ẹ̀wọ̀n ṣe test ni? Ṣé wọ́n fi eléyìí ṣe warming up ẹ̀wọ̀n ní ká pé eléyìí ni àbí text? Ṣé wọ́n test wọn ni? Torí nígbà tá a máa rí tí wọ́n kọ síta, wọ́n ní ilé ẹjọ́ májísírèètì o
tó wà ní Bọ́ládé Oṣòdì ó fún àwọn oníbólà onímíkírà pé wọ́n fún wọn ní ẹ̀wọ̀n oṣù 2 ládùúrú bí wọ́n ṣe ba àwọn nǹkan jẹ́ yìí. Ẹ̀wọ̀n oṣù 2 ní a rí tí wọ́n ní wọ́n fún wọn o. Ṣé wọ́n fi yẹn ṣe test ní ẹgbẹ́ iye ènìyàn wa? Kò ya ẹ̀yin náà lẹ́nu ni lẹ́nu kalẹ̀ wípé èwo làbọ̀rọ̀ fún àwọn tí wọ́n ń bàlú jẹ́ ní ẹ̀wọ̀n oṣù 2. Ó dáa, ṣé ẹ̀wọ̀n oṣù 2 yẹn ṣé ó ran àwọn ilé tán ti ya gíìran, àwọn ilé tó jẹ́ pé wọ́n ti ya nǹkan míì sínú ìlú, ṣé wọ́n á tẹ̀ mọ̀ bóyá wọ́n fún àwọn lẹ́wọ̀n táwọn ilé bá lo oṣù 2 yẹn, ṣé wọn ò ní jáde, wọn ò ní continue iṣẹ́ burúkú tí wọ́n ń ṣe yìí? A ní ká bèèrè lọ́wọ́ ìjọba ìpínlẹ̀ Èkó ni o, àti ilé ẹjọ́ májísírèètì tó wà ní Bọ́ládé Oṣòdì, wípé ṣé ẹ̀wọ̀n tẹ́ ẹ fún wọn ṣé ẹ fi ṣe wọ́n mínọ̀pù fún wọn ni, àbí ẹ ìfẹ́ padà tú ẹjọ́ dá, àbí wọ́n fẹ́ padà gbé ìdájọ́ kalẹ̀ ni, torí kò tí ìgbàbì kan yé wa. Tẹ́ bá fẹ́ fún wọn ní ẹ̀wọ̀n, ẹ fún wọn ní ẹ̀wọ̀n tó jọjú. Àwọn eléyìí wọ́n ń ba ìlú jẹ́, èwo làbọ̀rọ̀ fún wọn ní ẹ̀wọ̀n oṣù 2? Ẹ gbọ́ iye ènìyàn wa, ẹ bá wa dá sí o. Ládùúrú owó tí wọ́n gbé kalẹ̀ tí wọ́n fi ṣe orí afárá, kí àwọn kan dẹ̀ débẹ̀ kí wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ní máa bà á jẹ́, kí wọ́n sọ wípé wọ́n fún wọn ní ẹ̀wọ̀n oṣù 2. Nígbà tá a máa kọ jáde, mo rí pé àwọn kan sọ wípé oṣù 2 yẹn pé tá bá máa lo máa dàbí ọdún 2 ni o. Àwọn eléyìí ó dẹ̀ pẹ́ ìmọ̀ àwọn tó ń pèlè oníbólà onímíkírà wọn, àwọn kan ti ya ẹ̀hànnà sáàárín ìlú fúnra wọn. Ṣé ẹ̀wọ̀n oṣù 2 yẹn ṣé wọ́n dàbí pé wọ́n fún wọn ní nǹkan kan ni? Oṣòdì ni o, Bọ́ládé Oṣòdì. Ẹ̀yin tẹ́ bá mọ Bọ́ládé Oṣòdì magistrate court tó wà ńbẹ̀, ibẹ̀ ni wọ́n ti gbé ìdájọ́ yẹn kalẹ̀ tí wọ́n ti fún wọn 30 ní gbogbo wọn, 30. Orúkọ wọn dẹ̀ wà bí a máa pe orúkọ wọn jáde fún wa. Eléyìí kí wọ́n kọ orúkọ wọn síta. Òun lẹ bá wa ń wò yẹn, tẹ́ bèrè ìkànnì wa lórí Facebook, àti gbé ìròyìn yẹn síta sí orí Facebook. Ó ti lọ bí wákàtí kan sẹ́yìn báyìí. Òun lẹ ń wò lórí Àṣà àti Ìṣe ilẹ̀ Yorùbá lórí Facebook. Ó yẹ kí a kà sí etí ìgbọ́ wa. Ilé ẹjọ́ májísírèètì tó wà ní Bọ́ládé Oṣòdì ní Èkó ti ju àwọn ọ̀daràn 30 tó ń yọ irin orí afárá tà sí ẹ̀wọ̀n oṣù 2. Ní ọjọ́ Ẹtì, àwọn ọ̀daràn 30 ìyẹn ní 30 kan jẹ́wọ́ ẹ̀bi wọn lẹ́yìn tí wọ́n gbé wọn wá síwájú ilé ẹjọ́ alágbàtọ́ tó rìn kiri ìyẹn ní Mobile Magistrate Court ní Bọ́ládé Oṣòdì ní Èkó fún yíyọ àwọn ọ̀pá irin tí ó dúró gẹ́gẹ́ bí àtìlẹ́yìn fún àwọn afárá Alákìjà, afárá Trade Fair, afárá Orílẹ̀ àti afárá Abúlé Àdó tí wọ́n ń túta àti jíjí wọn. Wọ́n sì dájọ́ ẹ̀wọ̀n oṣù 2 fún olúkúlùkù wọn. Àwọn 30 yẹn, oníkálukú wọn ni wọ́n fún ní ẹ̀wọ̀n oṣù 2. Ẹ jọ̀ọ́, ṣé ẹ̀wọ̀n oṣù 2 yẹn ṣó ràn wọ́n? A fẹ́ ní ká béèrè ni o. Ẹ jọ̀ọ́, tẹ́ bá fẹ́ fún wọn ní ẹ̀wọ̀n, ẹ fún wọn ní ẹ̀wọ̀n tó jọjú, tá lè kọ́ àwọn tó kù wọn tí wọ́n jọ ń ṣiṣẹ́ burúkú yẹn, tá lè kọ́ wọn lọ́gbọ́n. Torí ẹ̀wọ̀n oṣù 2 yẹn báyìí, àwọn àníṣebò oṣù 2 ni àwọn á lọ, àwọn adé nísìn. Oṣù 2 òde ilẹ̀ mọ́ ilẹ̀ ṣú, oṣù 2 ti pé. Ẹgbẹ́ iye ènìyàn wa, orúkọ wọn lẹ ń wò yẹn o. A pe orúkọ wọn jáde lẹ́yẹ kọ̀ọ̀kan. Nígbà tá a máa wá rí orúkọ tí wọ́n kó síta, a wá rí wípé orúkọ ọmọ Yorùbá wà ń bẹ̀. Ṣé àwọn ọmọ Yorùbá tí bá wọn ṣe mikran ni? Ẹ gbọ́, ẹ bá wa dá sí o, bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa lórí TikTok, lórí YouTube, lórí Facebook. Ṣé àwọn ọmọ Yorùbá tí ń ṣe mikran ni? Ṣé wọ́n bá wọn ṣe oníbólà ni? Torí nígbà tá a máa rí orúkọ tí wọ́n dà síta ìbá la rí pé orúkọ àwọn ọmọ Yorùbá wà ń bẹ̀ o. Ó ti wá lẹ́tìkẹ́ báyìí o. Ó ti wá lẹ́tìkẹ́ o.
kí àwọn ọmọ Yorùbá máa bá wọn máa yọ irin tà lórí afárá. A rò bóyá àwọn Haúsá àti Fúlàní nìkan ni. Àwọn Haúsá àti Fúlàní nìkan la pé a mọ̀ wípé àwọn ọmọ Yorùbá náà ti pẹ̀lú wọn. Tẹ́ ẹ dẹ̀ ń wò báyìí wípé kíní yìí ó lè tẹ́ ẹ lè ṣe ìpalára wọn tẹ́ ẹ rò wípé àwọn irin tó ṣe àtìlẹ́yìn fún orí afárá yẹn tó gbèrò, tẹ́ bá ti yọ gbogbo irin yẹn, pílà yẹn, tẹ́ ti yọ gbogbo irin yẹn dànù, orí afárá yẹn á kọ̀ sẹ̀ wálẹ̀ ni. So àwọn tó wá ń gbabẹ̀ ń kọjá, ṣé ẹ mọ̀ wípé ẹ mọyì àwọn èèyàn tí ó máa ṣèṣe. Ìjọba ìpínlẹ̀ Èkó, irú ìgbésẹ̀ gbogbo state náà ló yẹ kó gbé. Gbogbo àwọn tí wọ́n wà láàrin ìlú tí wọ́n kàn ń rìn kiri, àwọn náà ni wọ́n jẹ́ kí ètò ààbò wà, àwọn náà ni wọ́n ń jí àwọn èèyàn gbé, àwọn kan náà ni wọ́n ń ṣe informant, agbódegbà, àwọn ló ń ṣe agbódegbà. Àwọn tẹ́ ń wò yẹn, àwọn ló ń ṣe agbódegbà fún àwọn tó ń jí ará ìlú gbé. Ẹ kàn ń wò wọ́n wípé wọ́n ń ṣa irin ni, iṣẹ́ tí wọ́n ń ṣe ó ju irin tí wọ́n ń ṣà yẹn lọ. Ó ju irin tí wọ́n ń ṣà yẹn lọ. Ìdí tí a kò gbọdọ̀ fi dákẹ́ nìyẹn. Tá ṣètò yẹn níbi díjẹta sọ fún wọn wípé ìsílẹ̀ kẹ́ ẹ dá wọn padà sí ìlú wọn tàbí kẹ́ ẹ jù wọ́n sẹ́wọ̀n, ṣùgbọ́n ẹ̀wọ̀n tẹ́ ẹ wá jù wọ́n sí ìbáyìí kò ká nǹkan kan, oṣù méjì bíi ti báwo. Wọ́n ní amúkọ ẹrù rẹ̀ wọ́wọ́ ní òkè láti ń wò. Wọ́n ní àwọn ọ̀jẹ̀. Bàbá mi wá rí sẹ́ káàbọ̀ sórí ètò wa. Ẹ káàbọ̀ mo rí kọ́ amúkọ ẹrù rẹ̀ wọ́ òkè ní. Onísàlẹ̀ lẹ̀ ń wò ní ẹ̀wò òkè ni. Àbí òkè lẹ̀ ń wò ẹ̀wò ìsàlẹ̀ ni. Gbogbo ẹ ti wọ́ wá. Kò síṣẹ́, wọ́n bá yí ọ̀dọ́ jẹ́ sínú ìlú. Wọ́n ní no excuse for public vandalism. Àbí wọ́n vandalize everywhere. Àwọn tí wọ́n ń ba nǹkan jẹ́ wọ̀nyí, ẹni tó jí ẹyin, ẹ̀wọ̀n gbére ni wọ́n fún ní Ọ̀ṣun o. Kí gọ́vnà Adémọ́lá Adélékè kó tó pardon ẹ̀. Ṣé ẹ rántí story yẹn ní ọdún kọjá? Ẹyin Tìmílẹ́yìn ni, mi lè gbàgbé orúkọ yẹn. Tìmílẹ́yìn lórúkọ ẹ̀. Arákùnrin yẹn, ṣé mo yọ ọdún tó dé ó ti lò ń bẹ̀? Kí Adémọ́lá Adélékè tó wá pardon ẹ̀, ẹyin ló jí o. So ẹ wá wo àwọn tí wọ́n ń hu ìwà ọ̀daràn, kì í dẹ̀ ń ṣe afárá irin yẹn nìkan ni wọ́n ń yọ, wọ́n ń ṣe nǹkan míì. Àwọn ni agbódegbà fún àwọn agbésùmọ̀mí. Àwọn ní fọ́mátì wọn. Dídé yẹ kí wọ́n fi fún wọn ní ìbá tó yẹ kí wọ́n wọn ẹ̀wọ̀n wọn, okùn ṣòkòtò ló yẹ kí wọ́n fi wọ́n fún wọn, tape rule ló yẹ kí wọ́n fi wọ́n. Torí ìwà ọ̀daràn tí wọ́n hù òkéré. Onílé ò gbọdọ̀ kọ́ ilé, wọ́n á yọ páànù ẹ̀, wọ́n á yọ gbogbo nǹkan tí wọ́n fi kọ́ ilé yẹn, wọ́n á yọ dànù. So nígbà tí ọwọ́ wá bà wọ́n yẹn, ṣé ká bèèrè lọ́wọ́ ilé ẹjọ́ wípé ṣé test lẹ́fẹ̀ lè ṣe ni? Ṣé wọ́n fi fà wọ́n létí ni? Àbí wọ́n fi ṣe warming up? No, ṣé wọ́n fi ṣe warming up ni? Ká bèèrè lọ́wọ́ adájọ́ ni o, ní Òṣòdì, Bọ́ládé Òṣòdì magistrate court. Káyà bèèrè lọ́wọ́ wọn ni wípé ẹ jọ̀ọ́ o, ẹ̀wọ̀n ilé tẹ́ fún wọn yìí o, ṣé warming up lẹ́ni kan fi ṣe ni? Àbí ẹ fi fà wọ́n létí? Àbí ẹ ìfẹ́ dájọ́ míì? Because àmọ́ nǹkan tí ẹ̀wọ̀n 2 months ní ṣe pẹ̀lú ìyá wọn ní ẹ gbé mi sókè. Ó dáa, ẹ káàbọ̀ sórí ètò wa o. Ẹ̀wọ̀n 2 months ni wọ́n fún wọn o. Ẹ̀wọ̀n hey, God have mercy upon us. Kọ́lọ́ kó ṣàánú fún wa ni. Ẹ̀wọ̀n oṣù méjì bíi ti báwo. Ó kéré o. Pẹ̀lú nǹkan tí wọ́n ń ṣe yẹn, ẹ̀wọ̀n oṣù méjì kéré o. Ẹ bá wa dá sétò o. Ẹ bá wa dá sí ilé apá ibi tẹ́ wà yẹn. Àìpò orúkọ wọn ní àka orúkọ wọn fún wa ń sìn. Hello.
Hello, ẹ káàbọ̀ sórí ètò wa o bàbá wa. Ẹ ń gbọ́ mi àbí? À ń gbọ́ yín o. Ṣé rí ní tèmi lérò ní wípé ṣé ráwọn olóṣèlú wa wọ́n lè gbọ́n pa ìtàn yọ lára bíríìjì yẹn. Ṣé ẹ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tá a pè ládarí iná ilẹ̀ Yorùbá náà fẹ́ jẹ́wẹ́ gbogbo wọn. Tó yẹ yín bí oògùn mọ́kàn gbogbo ẹ̀ ájò tán fi débi tán dé nìyẹn. So bóyá wọ́n ti láwọn tán bá wọn ṣiṣẹ́ bíi pé ẹ sáà máa yọ nǹkan lára bíríìjì yẹn sódà bíríìjì yẹn ó collapse, àwọn ẹ̀mí àwọn yóò fi lọ, ẹ̀mí àwọn yóò fi ṣòfò, wọ́n fi wọ́n rúbọ. Ó lè possible because Nigeria is very unpredictable. Nigerian politicians are very unpredictable. Because in time fi lè yọ nǹkan lára bíríìjì tẹ̀lé fún wọn lẹ́wọ̀n 2 years. No, 2 months. Kò make sense rárá, 2 months. Because it's not pè ní sabotage yẹn now, sabotage. That's sabotage. So ó dẹ̀wẹ̀ wo ọkùnrin BRT bus ló pa gẹ̀ẹ́kan nínú BRT ṣe rántí. Bámiṣé bẹ́ẹ̀ ni. Bámiṣé nígbà tá pa gẹ̀ẹ́ yẹn ọkùnrin tá pa yẹn wọ́n dájọ́ òkú fún ibo náà ti yáǹgì ẹ̀ sá ti yáǹgì ẹ̀ publicly sáré ibi tán ti yáǹgì ẹ̀ ọkùnrin ọ̀dà. Jẹ́rí ńgbà tán pa Bámiṣé yẹn wọ́n ní the urgent human body part nígbà yẹn ni human yẹn fi pò kiri tó fi pa ọmọ yẹn. So Jerry, even in our hospital, amongst our medical doctors, they have agents. Never need the vital human organs, specific human organ. What is one agent amongst the medical doctors to have provide them. So, Emma, you young little one one sentence was ní oṣù méjì. Emma, you young little so I want ladari, I want daddy one. Okay, listen. Fake agency tani wọ́n dictate tí wọ́n fi yẹn bẹ̀zú owó pé Gbajabiamila mọ̀ sí wọ́n ní ẹ tó ẹ̀dì fake agency yẹn gan prince ni ẹ̀yin náà ibo ló bá ẹjọ́ yẹn dé kí ló dé tí Gbajabiamila tí ò resign wọn ò lè resign wọn ò lè sáàkì Gbajabiamila because ara àwọn tí wọ́n jọ wà nù gba àwọn ẹgbẹ́ kátàkátà ló yẹ pé wọ́n jọ mà sí ara wọn ni kò possible. Ẹ wo gbà tí Bẹ́tà Edu ọmọ Kalaba yẹn tó ṣẹ̀tàn ló kówó jẹ immediately la sáàkì ẹ̀ dànù wọ́n lé lọ ni wọ́n sáàkì ẹ̀ ní immediately kẹ́tù wọ́n sì fi tribalism wọ́n sì fi fight corruption. Gbajabiamila táwọn kan wọ́n ń lọ́wọ́ nù fake agency tó fi ń kó billions of naira jẹ sáàkì ẹ̀sìn kankan. So ṣé báwọn tá ń darí wọn lẹ́kọ̀ọ́ yẹn ṣe rí gbogbo wọn ń bẹnu ẹgbẹ́ they are Freemason ni wọ́n so ẹ má jẹ́ tí ń ṣẹlẹ̀ ẹ má jẹ́ òyà ẹ̀ lẹ́nu ṣe rí bíríìjì yẹn sabotage ni gọ́ọ̀mẹ̀ntì sì mọ̀ sí so yẹn sì wọ́n fẹ́ kí ṣẹlẹ̀ aburú ṣẹlẹ̀ ni ìní sọ jù bá ń lọ. Ó gbẹnu tọ́ o bàbá wa eléyìí tẹ́ ẹ sọ iná ló ń jẹ́ òun because torí àwọn fúnra wọn ló ṣe fídíò ẹ wo orí afárá yẹn lélẹ́yìí ẹ wo bọ́ ṣe bàjẹ́ so ẹ wá mú wọn 30 people ẹ wá ní ẹ fún wọn ní ẹ̀wọ̀n oṣù méjì ẹni tó jí ẹyin gan life imprisonment lẹ́kùn kí gómìnà tó wá pàtó ẹ̀ and àwọn eléyìí oríṣiríṣi àwọn nǹkan ìjà olóró gidi ni wọ́n máa ká mọ́ wọn lọ́wọ́ níbi tí wọ́n kó àwọn ẹrù wọn sí yẹn abẹ́ bíríìjì yẹn tí wọ́n kó oríṣiríṣi irin tí wọ́n fi ń tú ilé onílé tí wọ́n fi ń dáná mọ́dẹ̀ ṣe wà ń bẹ̀ yẹn informant ni wọ́n ti jẹ́ fún àwọn agbésùmọ̀mí so irú àwọn yẹn ni wọ́n wá mú ni wọ́n wá sọ wípé wọ́n fún wọn ní ẹ̀wọ̀n oṣù méjì Elédùmarè kò ṣàánú fún wa nínú ìlú yìí o orúkọ wọn yẹn wọ́n wá kó síta so àwọn tí ẹ mú tọdẹ rí pé ẹ ọwọ́ bà wọ́n o ó yẹ kẹ́ ẹ fi ọwọ́ gidi mú wọn ni ẹ bá fẹ́ dá wọn padà sílùú wọn ẹ dá wọn padà sílùú wọn bá fẹ́ fún wọn lẹ́wọ̀n ẹ fún wọn lẹ́wọ̀n tó ṣe gidi a lè kọ́ àwọn tó ń hùwà burúkú yẹn náà akọ wọn lọ́gbọ́n tẹ́ ẹ bá mọ̀ ń pa ẹ̀ bọ́rọ̀ kan tí bàbá wa sọ yẹn tí wàá yí pé ẹjọ́ ń ṣe àwọn nǹkan wọ̀nyẹn ni láti máa fi dá wàhálà lẹ̀ nínú ìlú àbí pòlítíkù ní ká pè ní bóyá olóṣèlú kan fi ṣe tòṣèlú kan máa fi bára wọn kan máa fi ba ẹgbẹ́ kan jẹ́ tí kì bá ṣe yẹn ni
ó yẹ kí wọ́n lè fún wọn ní ẹ̀wọ̀n gidi tó pé àwọn tó kù gan wọ́n máa palẹ̀ wọn mọ́ kúrò nínú ìlú wípé àwọn tí wọ́n mú kò sẹ́ńtà wọn nílẹ̀ tó máa ṣiṣẹ́ bọ́là mọ́ gan torí wọ́n sọ pé àwọn tí wọ́n mú wọ́n mà ti kó wọn sẹ́wọ̀n gbére ẹ̀wọ̀n ọdún 10 mà ni wọ́n fún wọn ṣùgbọ́n ẹ̀wọ̀n oṣù 2 èmi náà fi lọ tí wọ́n adé nísìnyí tọ́ba dẹ̀ ti lọ wọ́n ti continue ẹ̀dẹ̀ ní ọwọ́ ti bà wọ́n ẹ ti ń kó wọn ẹ ti ń mú wọn sókílẹ̀ wá mú. wọ́n ti já wa ní TikTok lọ ọdẹ o wọ́n ti dé o àwọn fámìlì APC ti dé APC family bẹ́ẹ̀ ẹ̀yin náà lẹ dájọ́ fún àwọn onímíkra wọ́n ti gbé wa ní wọ́n ti gbé TikTok lọ jàre ẹráyé wọn lóde àròjútu ẹ̀ mọ́ báyìí o wọ́n ti gbé TikTok lọ ó dẹ̀ ti wá dà wọ́n ní life access remove wọ́n ti remove ẹ̀ wọ́n ti yọ dànù pátápátá ni ó dà ẹ̀yin lẹ́mọ̀ ẹ jẹ́ á máa sọ̀rọ̀ wa lórí Facebook àti YouTube lọ wọ́n ti gbé TikTok lọ àtẹ̀lé go live padà mọ́ ṣe bẹ́ẹ̀ rí kan tá à ń sọ so ẹ̀yin nǹkan ẹjọ́ tẹ́ ẹ dá la mú wá là ń sọ̀rọ̀ lórí o àbá ti bú èébú lágbàtà ti débí ṣá à ń bú èébú lórí ìkànnì wa a ò kì í ṣe violence headquarter jẹ́jẹ́ wa là ń ṣe jẹ́rí bẹ́ẹ̀ yẹn wọ́n ti kóra wọn dé àwọn data boy bọ́rọ̀ ìyá mi wọ́n náà ní data boy tí wọ́n ń pín owó data sí lọ́wọ́ wọ́n ti kó wọn dé wọ́n ṣe wà lórí Facebook ni wọ́n wà lórí YouTube ni wọ́n wà lórí TikTok wọ́n ti gbé TikTok lọ lè go live tó dáa bá ń sọ a máa dàbí pé kò hàn sẹ́ni ọ̀gá lórí wọ́n pọ̀ tó kó síbẹ̀ wọ́n pọ̀ sínú Twitter bàjẹ́ tí a máa rí wọn tí wọ́n máa kọ oríṣiríṣi síbẹ̀ ẹ mọ̀ pé àwọn ilé wọn ti fún wọn lówó data ìlú ò dá àwọn ló máa sọ pé ó dá kò sómi àwọn aníkẹ́ wá wà àdúgbò àwọn kò síná á ní iná ní nínú ilé àwọn yìí wọ́n máa pa irọ́ wọ́n máa gbè sẹ́yìn ìka kan ó máa já everybody wọn lójú orúkọ wọn nìyẹn jẹ́ ká kà sétí wa wọ́n ṣàkó orúkọ wọn jáde ẹ̀wòrán àti Yẹ̀kínì àti Taofik gbogbo ẹ̀ ló wà ń bẹ̀ ẹ má bínú ẹ̀ tẹ́ bá ń jẹ́ Yẹ̀kínì ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ̀ náà dẹ̀ jẹ́ Taofik ẹ má bínú o àti orúkọ Yorùbá àti oníbólà àti Haúsá àti Fúlàní gbogbo àti Ìgbò gbogbo ẹ̀yà pátá ló pé síbẹ̀ ó tẹ̀ ti wálẹ̀ ti kẹ́lé nílẹ̀ Yorùbá o gbogbo ẹ̀yà àwọn ọgbọ̀n yẹn 30 yẹn gbogbo ẹ̀yà pátá àti Ìgbò àti Haúsá àti Fúlàní àti Yorùbá ni wọ́n jọ ń tún irin lórí afárá lẹ́kọ̀ọ́ ó tẹ̀ ti wá dà ṣìbẹ́ ti rí ìdí tí a fi ń sọ nìyẹn wípé àní ilẹ̀ Yorùbá kò sí ni gbogbo ẹ̀ ló wọ́n wà ń bẹ pátá ilẹ̀ Yorùbá ló ranjú mọ́ wọn o ilẹ̀ Yorùbá gbogbo wọn pátá ló wà nílẹ̀ Yorùbá pátá tán dẹ̀ ní kankan tí wọ́n ń ṣe irú àwọn tó ń ṣalẹ̀ kiri yìí báyìí ẹ mọye kan tí wọ́n ti bàjẹ́ ẹ mọye ilé onílé àwọn tó kọ́lé wọn jẹ́jẹ́ wọn wọ́n á débẹ̀ wọ́n á yọ lọ wọ́n rí máṣíìnì tí wọ́n fi ń po símẹ́ǹtì wọ́n dẹ̀ mú gbogbo símẹ́ǹtì inú ẹ̀ wọ́n dànù wọ́n jí máṣíìnì ń gbé lọ kọ́wọ́ tó wá bà wọ́n ẹ lọ wọrí Facebook wá wà ń bẹ̀ ṣé wọ́n fi irin ṣe wọ́n gan ni ṣáàfiṣe ni kẹ má rí irin sójú símẹ́ǹtì tí wọ́n pò sínú máṣíìnì wọ́n dànù wọ́n dẹ̀ ń gbé irin lọ àdánwò mà lọ̀rọ̀ àwọn pípù wọ̀nyí àdánwò mà náà jẹ́ nínú ìlú àdánwò gidi àgbákò gan gidi ni wọ́n àgbákò gan òun rèé jẹ́ ká kà fún wọn. Hello sir, I want to call your attention. àwọn tí wọ́n mú lórí Alákìjà Orílé afárá Orílé afárá Abúlé Àdó àti trade fair ẹ̀yin tẹ́ bá mọ orí afárá tó ń jẹ́ trade fair gbogbo agbègbè wọn yẹn pátá tí wọ́n ṣàwọn kiri ni wọ́n kó lọ ilé ẹjọ́ ni wọ́n fún wọn ní ẹ̀wọ̀n oṣù 2 ṣé kò pọ̀ ni ìjọba wọ́n ṣiṣẹ́ gidi o in fact Sanwó-Olú ó ṣiṣẹ́ gidi lẹ́kọ̀ọ́ wọ́n ṣàtìkó wọn lọ ilé ẹjọ́ ẹ̀wọ̀n oṣù 2 wọ́n á tó lọ wọ́n á dé nísìnyí orúkọ àwọn ọ̀daràn tí wọ́n dá lẹ́bi náà rèé o Aminu Muhammadi ọgbọ̀n ni o àkàwé má bínú Alami Ibrahim Bashiru Kabiru Ibrahim Usman
Muritala Abdullahi, Nana Obi, Umoru Haruna, Mosuru Abubakar, Muktari Aminu, Ayọ̀délé Abíọ́dún. Ẹ jẹ́ bá máa notice orúkọ ọmọ Yorùbá tó wà ńbẹ̀ ó dé ní Ayọ̀délé Abíọ́dún. Destiny Peter, oda Destiny Peter. Àwọn ló lè ní orúkọ yẹn. Talẹ́mọ̀ tó lè ní orúkọ yẹn. Destiny Peter, oda. Akọ́ládé Olúwaṣeun, Raphael Ngoji, Musa Saki, Kabiru Nasiru, Rabiu Sakaraya. Ó ti wá dojú ẹ̀ bá. Jẹ́ ká gbé kó má dàbí Àṣàkẹ́ bodo tí ń rí kà. Òun rèé, ó wà ń bí. Ẹ bá gbójú sókè. Ìgbójú ayọ̀ sókè o, ìyẹn yìnyín ríyá. Pẹ̀lẹ́ o, òun rèé o. Ìyá nọ́mbà 17 lélẹ̀ ti bẹ̀rẹ̀. Jẹ́ ká mú ilé tó bẹ̀rẹ̀ láti nọ́mbà 1. Òun rèé. Ṣó clear? Lórí YouTube ṣó clear? Nọ́mbà 17 lélẹ̀ ti bẹ̀rẹ̀. A fẹ́ kó bẹ̀rẹ̀ láti nọ́mbà 1. Ẹ bá wa mú kalẹ̀ o. Orúkọ ọmọ Yorùbá mélòó ló wà ń bẹ̀ o? Ayọ̀délé Abíọ́dún, òun la ìrí o. Peter kí la sọ ń sìn? Ṣé orúkọ ọmọ Yorùbá nìyẹn? Ta ló ń jẹ́ Peter? Destiny o. Kódà Yorùbá lè jẹ́ Destiny. Ìgbò Hausa ò lè jẹ́ Destiny. Hausa kọ́ ló ń jẹ́ Peter. Rabiu Sakaraya, òun ni ẹlẹ́kẹrìndínlógún yẹn. Nọ́mbà 16. Jẹ́ ká bẹ̀rẹ̀ láti nọ́mbà 17 níbí báyìí. Ẹ káàbọ̀ o. Àwọn tí wọ́n ní wọ́n ń yọ irin orí afárá là ń porúkọ wọn yẹn o. Yaya Abdulrasheed, nọ́mbà 17 kọ́ nìyẹn. Ẹlẹ́kẹtàdínlógún. Ọlámilékan Mufutau, Azeez Balogun, Daniel Ayeru, Bello Kabiru, Rasheed Akànní, Abdul Muhammadu, Ahmed Sani, Jubril Lawan, Nuruddin Idris, Okasie Maxwell, Emmanuel Shibuzo, Alaba Mufutau, Esther Emmanuel. 30. Àwọn àwòrán wọn lẹ̀ ń wò yẹn bí wọ́n ṣe kó wọn lÉkòó, ní ìlú Èkó, bí wọ́n ṣe kó wọn. Àwọn tó ń ba orí afárá jẹ́ leléyìí o. Àwọn tó ń yọ irin leléyìí o. Àwọn tí wọ́n mú iṣẹ́ ìjọba, tó ń da iṣẹ́ ìjọba láàmú leléyìí o. Àwọn tó ń ba dúkìá ìlú jẹ́ rèé o, àti tará ìlú àti tìjọba. Wọ́n ta ló mọ orúkọ wọn o? Bàbá mi ẹ ṣé gan ni. Ọmọ ta ni wọ́n o? Àwọn ìyá ọmọ yìí dà. Ìyá àwọn ọmọ wọ̀nyí dà, bàbá wọn dà. Orúkọ ọmọ Yorùbá tá a fẹ́ píìkì: Ayọ̀délé Abíọ́dún, Akọ́ládé Olúwaṣeun, Ọlámilékan Mufutau, Azeez Balogun, Bello Kabiru, Bello Kabiru, Kabiru Bello Kabiru, ó dà Yorùbá ni. Rasheed Akànní, àbí Hausa ń jẹ́ Bello. Orúkọ Bello. Ṣé orúkọ wo ni Bello? Mùsùlùmí àbí? Ẹ má bínú ẹ̀yin ènìyàn wa. Bello Kabiru Bello. Ó dà, ẹ bá wa fi síbi tó bá ti jẹ́, tó bá belong sí. Rasheed Akànní, Ìgbò ò ń jẹ́ Akànní, Hausa ò dẹ̀ ń jẹ́ Akànní. Fúlàní èyí jẹ́, àbí ṣé Fúlàní jẹ́ Akànní? Ó dà, wọ́n ní ó lè jẹ́ by name o. Ọmọ Fúlàní ń jẹ́ orúkọ Yorùbá o. Bẹ́ẹ̀ ni ká máa rántí. Ọmọ Fúlàní ń jẹ́ orúkọ Yorùbá. Àìmọye Ìgbò gan tó ń jẹ́ orúkọ ọmọ Yorùbá, tó ń sọ Yorùbá. Ọmọ ti dàpọ̀ ní wọ́ọ̀dù. Wọ́n ti dá gbogbo ẹ̀ mọ́ra báyìí. A lè dá wọn mọ̀, kẹ́ pàdé wọn báyìí. Wọ́n á sọ ọ̀rọ̀ lédè Yorùbá fún yín. Wọ́n á ti pa òwe gan. Wọ́n á dẹ̀ máa sọ pé ọmọ Yorùbá làwọn. Ṣùgbọ́n ó máa níbi tẹ́ ẹ máa bá ọ̀rọ̀ dé, tí wọ́n máa jẹ́ kẹ́ mọ̀ wípé ẹ wá ibi tẹ́ ẹ sọ̀rọ̀ dé yẹn. Òun á jẹ́wọ́. Òun ń ṣe Yorùbá pọ́nbélé, ṣùgbọ́n wọ́n dẹ̀ ń jẹ́ orúkọ Yorùbá. Nuruddin Idris, ó dà. Alaba Mufutau,
Esther Emmanuel obìnrin kan ó wà nínú wọn, obìnrin kan ṣoṣo ló wà nínú wọn. Ṣé ẹ ti wá rí bẹ́yẹn? Obìnrin ọ̀hún ni àwọn ló ró ìró yẹn. Ṣe rí àwòrán ẹlẹ́kejì yìí dáadáa, àwọn ló ró ìró yìí. Ẹ wá wo gbogbo àwọn nǹkan tó ṣẹlẹ̀ wọ̀nyí, ẹ jọ̀ọ́ ṣó bójú mu? Ṣó bójú mu? Ṣó yẹ kí irú eléyìí kó máa ṣẹlẹ̀ nínú ìlú? Kí wọ́n wá ní wọ́n mú àwọn wọ̀nyẹn o, kẹ́ máa wá sọ wípé ẹ̀wọ̀n ṣá fún wọn lẹ́wọ̀n oṣù 2 jàre, wọ́n máa bá ti wọn lọ, àbí nǹkan tí wọ́n mí nìyẹn. Ṣá fún wọn lẹ́wọ̀n oṣù 2 jàre, kẹjẹ kán máa lọ. Àmọ́ kó má dàbí pé àkọ̀dájọ́ fún wọn. Nǹkan tí wọ́n fi ṣe nìyẹn. Nǹkan tí wọ́n fi ṣe nìyẹn. Kó má dàbí pé wọn ò dájọ́ fún wọn. Kó má dàbí pé àwọn ò ṣe iṣẹ́. Wọ́n ti ṣe bẹ́ẹ̀ o. Ọmọ olódòdó ti ṣiṣẹ́ o. Wọ́n ti ṣe bẹ́ẹ̀ ti flow gidi. Àbí ṣé wọn ò ṣiṣẹ́ ni? Wọ́n ṣiṣẹ́. Tí wọ́n bá fún wọn ní ẹ̀wọ̀n oṣù 2, báwo lẹ ṣe fẹ́ mọ̀ wípé wọ́n ṣe iṣẹ́? Kò sí bá ṣe fẹ́ mọ̀. Wọ́n bá yẹ fún wọn lẹ́wọ̀n oṣù 2 yìí báyìí, wọ́n ti ṣe iṣẹ́ nìyẹn. Wọ́n máa dé nísìn tí wọ́n á kúranù, tí wọ́n á ti gba orí afárá lọ bí Ṣàngó ni wọ́n gbà lọ. Àbí t'Óṣòdì yẹn gan ni wọ́n ti kọ́kọ́ bẹ̀rẹ̀ iṣẹ́. Wọ́n ṣe ń jáde ní magistrate court báyìí. T'Óṣòdì yẹn gan ni wọ́n kọ́kọ́ ti bẹ̀rẹ̀ iṣẹ́. Ó súnmọ́ bí wọ́n ti fún wọn lẹ́wọ̀n. Wọ́n ní ẹ wá o, ẹ̀yin tẹ́ ẹ fún wa lẹ́wọ̀n oṣù 2 níbí, àti lọ àti dé o, àti lọ àti bọ̀, ojú tẹni tí ò lè lọ. Àbí wọ́n ti kọrin fún wọn gan níwájú ilé ẹjọ́ ń bẹ̀. Bóyá èyí tí wọ́n máa padà máa yọ báyìí, bóyá irin tí wọ́n fi gbé ilé ẹjọ́ ró, ìyẹn ni wọ́n padà wá tú. Kí ni kò lè ṣẹlẹ̀? Ṣèbí nínú ìlú yẹn ni? Ṣèbí láwọn eléyìí ni obìnrin tó wà láàrin wọn ni? Esther Emmanuel. Ṣé ẹ ti rí pé lórí ìkànnì a kì í mú òfò wá? Àwòrán wọn lẹ̀ ń wò wọ̀nyí. Àwọn tí wọ́n mú, àwọn tí wọ́n dájọ́ fún ni obìnrin kan wà nù wọn. Ṣé orúkọ ọmọ Ìgbò Ṣíbùsọ̀? Ẹ gbọ́, Ṣíbùsọ̀ ṣorúkọ obìnrin ni. Arábìnrin kankan ló wọṣọ dúdú kan lẹ́gbẹ̀ẹ́ ìyá tó ró àǹkárá yẹn o. Ká má ti dọdọmọ pọ̀ ní wọ́ọ̀dù o. Ṣíbùsọ̀ orúkọ obìnrin ni. Bóyá jẹ́ pé Emmanuel Ayọ̀délé yẹn ló ṣe clear dáadáa wípé no, okay. Esther. Obìnrin ló ń jẹ́ Esther. Ṣíbùsọ̀ ńkọ́? Obìnrin ló ń jẹ́ Ṣíbùsọ̀. Orúkọ obìnrin ni. Àbí tẹ̀gbọ́n-tàbúrò ni wọ́n ní Emmanuel Esther, Ṣíbùsọ̀ Esther. Ṣorúkọ obìnrin ni Ṣíbùsọ̀ ni. Ó dáa. Ẹ káàbọ̀ sórí ètò bàbá wa Ọlọ́nàdé Káyọ̀dé, ẹ káàbọ̀ sórí ètò wa o. Ẹ ṣé gan ni. Àwọn tí wọ́n mú lẹ́ ń wò yìí o, ọwọ́ bà wọ́n o. Gbogbo agbègbè tá a bá wà, tẹ́ ẹ bá ti rí wọn, ẹ tètè yá máa kàn sí iléeṣẹ́ ọlọ́pàá tó bá wà lágbègbè yín wípé ẹ wo ọ̀dọ̀ wa ni wọ́n wá pàgọ́ sí o, àwọn onímíkra, àwọn oníbólà. Fọ́nrán kan la mú wá nígbà kan tó yẹ pé bàbá àgbàlagbà, bàbá arúgbó ni wọ́n kó mọ́ ilẹ̀ níbi táyé gbà wọ́n dé. Wọ́n kó bàbá àgbàlagbà, wọ́n kó mọ́ ilẹ̀ lọ dànù níbi tí wọ́n ṣa ilẹ̀ dé. Àkóbá táwọn eléyìí ti ṣe fún ará ìlú ó ju oṣù 2 tẹ́ ẹ̀ ń fún wọn yìí. Bàbá wa tí wọ́n ti sọ nínú TikTok lẹ́kọ̀ọ́ ẹ̀ ní sọ̀rọ̀ tán, wọ́n ti sọ wípé dẹ̀mdẹ̀m náà ni wọ́n mọ̀ ń pa ẹ̀, torí tí wọ́n bá mọ̀ ń pa ẹ̀ ni bí àwọn kan ló kó wọn síbẹ̀ kan máa iṣẹ́ burúkú yẹn, ní mú wọn tán kẹ wá sọ wípé ẹ̀wọ̀n oṣù 2 lẹ fẹ́ fún wọn. Ẹ mọye ilé tó ń ti sọ dáwóró bọ́ ṣe wà yẹn. Àwọn eléyìí tẹ́ ẹ bá tẹ̀ wọ́n mọ́lẹ̀ dáadáa, wọ́n ń ṣiṣẹ́ fún agbésùmọ̀mí. Tó jẹ́ pé àwọn tó ń jíyàn gbé, ẹ kọ̀ rí wọn, wọ́n á wẹ̀wù ìdọ̀tí, wọ́n máa ṣe ránṣán kiri inú ìlú. Àwọn gangan ní fọ́máàtì fún àwọn agbésùmọ̀mí tó ń jí ará ìlú gbé. So tí ọwọ́ bá wá bà wọ́n yẹn, kò wá yẹ kẹ́ wá máa wá fọwọ́ ra wọn lórí nígbà tó bá sọ wípé kíláàǹtì yìí ni wọ́n, ẹ̀yin náà lè rán wọn níṣẹ́, ó yá ẹ ṣáà bá wa fún wọn síbẹ̀ kọ́ ṣáà kárá ìlú kan tẹ̀ mọ̀ wípé òkè o adájọ́ fún wọn o. Ṣó dà bẹ́ẹ̀? Ẹ káàbọ̀ sórí ètò bàbá mi Ọláwálé. Ẹ káàbọ̀ o, a kú ìsinmi òpin ọ̀sẹ̀ o.
ètò tá a ṣe níbí ní ìjẹta la ní ká mú àbọ̀ ẹ̀ wá fún wa wípé lóòótọ́ èrò kì í pọ̀ sórí ètò wa ṣùgbọ́n àwọn èèyàn tó wà ń bẹ̀ ènìyàn ni wọ́n rí bá a ṣe ṣe pé àwọn eléyìí máa bàlú jẹ́ wọ́n ti sọ̀lú dahoro tẹ́wọ́ bá ti bà wọ́n bóyá tá a bá mọ̀ ká sọ pé ẹ fi wọ́n sẹ́wọ̀n gbére bóyá àsọ sí ni wọ́n fi fún wọn lẹ́wọ̀n oṣù 2 ó dà ó tá a bá ti rírú ètò yẹn bẹ́ẹ̀ yà á máa sọ pé ó yá ẹ jù wọ́n sẹ́wọ̀n gbére ẹ fún wọn ẹ̀wọ̀n 20 ọdún o wọ́n ṣàrí wípé a ní bóyá kẹ́ ẹ dá wọn padà tàbí kẹ́ jù wọ́n sẹ́wọ̀n bóyá kẹ́ jù wọ́n sẹ́wọ̀n yẹn àwa fi yí ẹ̀wọ̀n àbí ṣé àwa láti kó máa sọ fún wọn báyìí nǹkan tí wọ́n á ṣe àbí o àbáwa lára ìlú ọ̀tá bá ní kí wọ́n ṣe tẹ́ ẹ bá ti mú wọn o ẹ fún wọn lẹ́wọ̀n gbére tẹ́ ẹ bá mú wọn ẹ fún wọn lẹ́wọ̀n 20 ọdún ṣèbí àsọ sí nígbà tá a ṣètò ní ìjẹta ẹ lọ wo fọ́nrán yẹn a ní nínú kẹ́ ẹ máa dá wọn padà sí ìlú wọn kólúkálukú padà sí ìlú ẹ̀ kọ́ máa wá balẹ̀ Yorùbá jẹ́ tàbí kẹ́ ẹ máa jù wọ́n sẹ́wọ̀n èyí tẹ́ ẹ bá rántí nígbà tá a ṣètò yẹn níbí ẹ jẹ́ ká rí lọ́ndà comment section so wọ́n wá sọ fún wa báyìí pé Àṣàkẹ́ ẹ̀yin náà bá ti rírú fọ́nrán yẹn ẹ máa sọ iye ẹ̀wọ̀n tá a máa fún wọn òun ni wọ́n fi bù kéré nígbà tá a fi yí ẹ sí wọ́n wá bù kéré wọ́n wá fún wọn lẹ́wọ̀n oṣù 2 ó máa ṣe o wọ́n ti wá sọ di wọ́n sọ ọ̀rọ̀ ìlú yẹn wọ́n sọ di pòlítíkù láàrin ara wọn tó bá jẹ́ bẹ́ẹ̀ ni àdúrú ìwà ìbàjẹ́ ìwà ọ̀daràn ba property ìlú jẹ́ táwọn eléyìí ti hù tá bá fún wọn lẹ́wọ̀n gbére o tó bẹ́ẹ̀ wọ́n ti ẹ wo ó wà ń bí o kò tán o ẹ wo nǹkan tí oníbólà yìí tó ṣe ọpẹ́lọpẹ́ CCTV camera ẹ jọ̀ọ́ wọ́n ní ọ̀sẹ̀ 4 ni wọ́n yóò lò ó dà wọ́n dọ́bù ẹ bá wa dọ́bù ẹ̀ ×2 ọ̀hún náà ọ̀sẹ̀ 4 no ẹ ti yọ oṣù kan kúrò ní bàbá mi ẹ̀ka bàbá mi kọjú abẹ́ ń kó wọ́n ní ọ̀sẹ̀ 4 ni wọ́n yóò lò oṣù 2 ni wọ́n ní wọ́n fún wọn bàbá mi ẹ wo eléyìí ẹ jọ̀ọ́ ẹ̀yin bàbá wa tẹ́ ẹ kọ́lé sílé ẹ jọ̀ọ́ ẹ bá wa ṣe CCTV camera tẹ́ ẹ máa control láti ibikíbi tẹ́ ẹ bá wà ó ti wà ẹ béèrè gbogbo ẹni tẹ́ wà ní European country ẹ lè rágan lọ́dọ̀ yín bẹ̀ yẹn tí ẹ ní remote ẹ lọ́wọ́ láti lé ẹ gbọ́ ṣé mo gbà ẹ̀yin tẹ́ bá ti ní ẹ jẹ́ ká mọ̀ tó yẹ pé gbogbo kan tó ṣẹlẹ̀ nínú yàrá yín ní Nàìjíríà ẹ máa rí látọ̀dọ̀ yín ẹ wo Onímíkra àwọn tí wọ́n ní wọ́n fún ní ẹ̀wọ̀n oṣù 2 lélẹ́yìí ẹ wo ibẹ̀ ti rí ọpẹ́lọpẹ́ CCTV camera ló capture ẹ̀yìn ṣe rí ó máa yọ irin tí wọ́n gbé síwájú ilé yẹn irin tí wọ́n fi borí gọ́tà yẹn ẹ ti rí ó ti yọ ẹ rí ó yọ ó gbẹ́rù tẹ̀ mọ́lẹ̀ ẹ rí ó lọ nìyẹn ó ń bá tiẹ̀ lọ nìyẹn no ṣé ìdọ̀tí ni irin yẹn ni irin tí wọ́n gbé síwájú ilé ó dẹ̀ bọ́ síbẹ̀ ó wò mẹ́mẹ́mẹ́ ẹ ti ẹ máa wo ó máa bẹ̀rẹ̀ mọ́lẹ̀ wípé ṣé ẹ̀yàn ò wá látẹnu ọ̀nà ó máa yọ irin yẹn lódindi nísìnyí ó ń wò ẹ máa wo fídíò yẹn o ẹ̀ẹ̀kan ló máa fàyọ nísìnyí bóyá wọ́n ti ní ṣé spinal ló fi yọ ni àbí kíni gbé lọ gbàmù tẹ́rí so irú eléyìí báyìí kọ́wọ́ wá bá kẹwàá ní ẹ̀ ń fún ní ẹ̀wọ̀n ọ̀sẹ̀ 2 bó ti ṣe ń lọ níwájú yẹn irin burglary tí wọ́n ṣe sílé gbogbo létẹ̀ ẹ̀wọ̀n tó wà wájú ẹ̀ yẹn tó bá rí tó pé kò ti sẹ́ni ọ̀kan bẹ̀ ó máa ti mú akọ̀ fàyọ lẹ́ẹ̀kan ni ó máa fà mo ti rí fídíò ẹ̀ rí bó ṣe ń bá àjà ní tó ń jí jìgìjìgìjìgìjìgìjì tírin yẹn fi yọ ẹ jọ̀ọ́ irú ìlú wo ni irú nǹkan báyìí ti ń ṣẹlẹ̀ kó nílé kọ́lé
kẹ́yìn bọ́ síbẹ̀ kẹ́ máa yọ́ kẹ́ máa yọ́ kẹ́ máa bàjẹ́ ẹ̀dẹ̀ ní wọ́n Nàìjíríà. Bàbá Tinubu bínú tán gan ni wọ́n rí ọ̀sẹ̀ méjì yẹn fún wọn àbóṣù méjì yẹn. Bàbá Tinubu ló bínú tán bí bẹ́ẹ̀ kọ́ ni ìjọ ò ní wọ́n ti mú wọn rí, kí ni wọ́n ń ṣe fún wọn tán bá mú wọn. Ká dúpẹ́ lọ́wọ́ bàbá Tinubu ni wọ́n ṣe bẹ́ẹ̀ o, ara bẹ́ẹ̀ tán ṣe gidi nìyẹn o. ẹ wo kan tó ṣẹlẹ̀ nínú ilé ìjọsìn ilé ní ọ̀sán. Bàbá láti sọ̀rọ̀ náà wà ń wò yẹn láti sọ̀rọ̀ tó ṣẹlẹ̀ nínú ilé ìjọsìn wọn. Alákọ̀ tí mò ń sọ lórí ètò wa ládàá nìyẹn wípé orí ìkànnì yìí a ò kí ń discriminate, à ń gbèsè ẹ̀yìn kan fún kan. Nǹkan tó bá ṣẹlẹ̀ à ń mú wá. Gbogbo ẹ̀sìn, ìbájẹ́ Kristẹni, ìbájẹ́ oníṣẹ̀ṣe, ìbájẹ́ Mùsùlùmí, a máa mú wá. Nǹkan tó ò bá ti dá kò dá, kò lórúkọ méjì nìyẹn. Òun ló fa sábàbí ètò tá a ṣe lánàá. Tí bàbá mi ẹ bá wà lórí ìkànnì kan máa gbọ́ mi. Torí pé wọ́n lo ìpèdè kan. Ó dá náà ká gbàbọ̀dè fúnra wa. Àwọn ló ń gbàbọ̀dè fẹ́ nìkan. Tá bá ti rí nǹkan tó dá ká gbọ́dọ̀ sọ̀rọ̀ mọ́. Tá bá rí nǹkan tó kù díẹ̀ káàtó a ò gbọ́dọ̀ sọ̀rọ̀ mọ́. Ó dá. Kristẹni ni mí, pásítọ̀ ni mo rí lénìí. Now nígbà tí pásítọ̀ sùn sílẹ̀ tó ń sọ fún àwọn ọmọ ìjọ wípé ìṣòro, ìdààmú, wàhálà táyé gbé sí ẹ lórí, ó yá ẹ máa dìde, ẹ máa mú owó wá. Bó bá ṣe mú owó yẹn wá, gbogbo ìṣòro yẹn ti ń tán nìyẹn. Pásítọ̀ yẹn dẹ̀ sùn sílẹ̀. Wọ́n wá mú owó yẹn, olúkálùkù, wọ́n dìde, wọ́n kó owó wá. Ṣé owó yẹn ló fẹ́ mú ìṣòro kúrò ní ìgbésí ayé àwọn olùjọsìn ará ìjọ ni? Òun leléyìí ẹ ká fohùn sí kẹ́ máa rí o. Wọ́n ní ohunkóhun tàbí ìṣòro tí ó bá ń kọjú sí ayé rẹ tàbí ẹbí rẹ yóò padà sọ́dọ̀ àwọn tí ó gbé dìde sí ẹ. Níwọ̀n ìgbà tí owó rẹ bá wà ní àsopọ̀ pẹ̀lú ibi yìí, tí o bá lè mú owó wá sí ibi tó ń sùn sí yìí nínú ilé ìjọsìn yìí, tí o bá lè dìde jáde sí orí pẹpẹ yìí láti mú owó sílẹ̀, gbogbo ìṣòro tó dojúkọ yóò padà sí ọ̀dọ̀ àwọn tí ó gbé ìṣòro náà dìde sí ẹ. Ẹ má yẹ kí n sọ̀rọ̀ bẹ́ni tó Àṣàkẹ́, are you speaking in tongue? Mo ń ka nǹkan tí pásítọ̀ yẹn kọ ni mo ń kà jáde. Ẹ jẹ́ ká gbọ́ lẹ́nu. As long as your money is connected here, whatever thing that has done against your life and your family, anybody that wants to frustrate your life, anybody that wants to frustrate your family, if I hear one day, that person will sleep and never wake up. Àṣetò. Wọ́n tẹ̀ ń dìde. Púpọ̀ àwọn tó ń dìde tó ń mówó sílẹ̀ yẹn ní wọ́n ní nǹkan tó fẹ́ lọ jẹ tó bá délé o. Ó nìyẹn. Pásọ̀ wá sùn sílẹ̀. Pásọ̀ wá ń yí nílẹ̀. Wọ́n wá ń dìde. Wọ́n wá gbé owó wá. Owó dẹ̀ ti wá kún ilẹ̀. Ẹ jọ̀ọ́, ibo ni wọ́n kọ váàsì ibo leléyìí wà nínú Bíbélì? Ìbéèrè ni o. Ẹ jọ̀ọ́, ẹ bá jẹ́ pásítọ̀ níbí, ẹ bá wa dá sí. Váàsì ibo ni eléyìí tí wọ́n ń ṣe, ibo ló wà nínú Bíbélì wípé ọmọ ìjọ gbọ́dọ̀ máa sọ fún ọmọ ìjọ wípé àwọn làwọn fẹ́ bá ọmọ ìjọ tọ́ ìṣòro ayé ẹ̀, ṣùgbọ́n kí ìṣòro ayé yín yẹn kó tó lọ, ẹ máa dìde kẹ́ wá máa wá mówó síbí. Níwọ̀n ìgbà tí owó ẹ̀ bá ti touch, òun ló sọ yẹn, tí owó ẹ̀ bá ti lè kan ibi tó ń sùn sí yìí, gbogbo ìṣòro ayé ẹ̀ ti tán. Lọ. Ó lẹ rí yẹn o. Mo sọ fún wa wípé orí ìkànnì yìí a kì í gbè sẹ́yìn, a ṣàbòsí lórí ibi. A gbè sẹ́yìn ẹ̀sìn kan fún kan. Èmi ò ṣètò pé ẹ̀sìn kan ní ẹ̀sìn kan ló da, ẹ̀sìn kan ni ò da. Kólúkálukú ṣí ẹ̀sìn ẹ̀ pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ ni. Ẹ má ní ẹlẹ́sìn kan lára. Ká má nira wa lára.
ojú ọ̀run tẹyẹ ń fò láì fapá kanra wọn. Ìlú tó jẹ́ àràbó Kristẹni wà ń bẹ̀. Àìmọye ìgbà mo ti lọ ṣe fídíò níbí tí mo fi ilé ìjọsìn hàn wá. Ọlọ́pàá gan máa ti wà ń bẹ̀. Ilé ìjọsìn tí mò ń lọ, ọlọ́pàá tó wà ń bẹ̀ wọ́n lé ní 4. Wọ́n lé ní 4. So ilé ìjọsìn mélòó ni ọlọ́pàá ti ń secure wọn nínú Nàìjíríà? Ilé ìjọsìn mélòó ni? Bàbá wa ẹ káàbọ̀ sórí ètò, a wà lórí ètò. Ẹ máa pé ìkọ́ ẹ wà lórí ètò. Ètò láwa o. Ṣé rí èmi kàn fẹ́ sọ̀rọ̀ ráńpẹ́ sí nǹkan tẹ́ ẹ̀ ń ṣò yẹn ni. Ó dáa. Ṣé rí gbogbo yẹn ò jẹ́ tuntun. Lẹ́yìn náà sọ pé nígbà ìtẹ̀yìn oríṣiríṣi wòlíì èké ló máa dìde. Ara ìgbà ìtẹ̀yìn tá a wà náà nìyí. Eléyìí ẹlẹ́dẹ̀ èṣù lélẹ́yìí ló ń ṣe pépé. Ṣé ẹ rí gbogbo oníkálukú ló láti kàn mọ nǹkan tó ń gbàgbọ́ nù ẹ̀? Ọ̀pọ̀lọpọ̀ ń sìn ló máa jáde. Ó easy láti dá wọn mọ̀. Láti lẹ́ni tó ti jáde tó ti ń ṣe nǹkan tó ti yàtọ̀ sí nǹkan tí Bíbélì sọ lẹ́sẹ̀kẹsẹ̀ lè ti máa mọ̀ wọn. Eléyìí tẹ́lẹ̀ yìí ṣe actor lè rí eléyìí ó ṣe lára wọn. Ẹ̀sìn eléyìí ṣe kò ń ṣe pé bóyá ó ti mi ò tiẹ̀ mọ irú ẹni tó jẹ́ mi mọ́ bí irú mínísírì tó léwu kó ń wà. Ẹ rí ibi tí àwọn èèyàn náà tán fọ́jú dé bóyá èṣù dẹ̀ ti gbé àwọn yẹn náà dé ní kò yé mi o. Àwọn náà dìde. Èmi inú wọn bẹ́ẹ̀ yẹn o. Bóyá kò lówó tó máa fi wọ mọ́tò padà sílé o. Ìgbà owó tó wà lápò ẹ̀ o. Ó tún lọ mú sílẹ̀ bẹ́ẹ̀ yẹn o. Tó tún máa padà lọ tọrọ owó lọ́nà títí pé kán fún un lówó tó ń fẹ́ fi wọ mọ́tò. Ṣé ẹ rí ìṣòro tó wà ní ibẹ̀ yẹn? Ìwọ̀nba ni poverty máa ń mọ̀. Ẹ wò nísìn irú ibi tí àwa wà yìí. Ṣé níbi tó ní kálukú ti máa lọ sí ibi iṣẹ́ ìgbà ààyè díẹ̀ tó ní kálukú bá ní ló máa fi lọ ṣe ẹ̀sìn tó bá fẹ́ ṣe? Ṣé àti ibi tó jẹ́ pé ìṣòro ti jẹ́ kí everybody ẹlòmíì 24 hours ó lè lo àbí 3 days or 7 days á lórí òkè kan ló ń lọ àbí kíní kankan ló ń wà nígbà tá a bá sọ pé bẹ́ẹ̀ ló ti lọ ń ṣe holiday. Ṣé ẹ rí gbogbo nǹkan ti dé ojú ẹ̀? Oníkálukú ló kàn máa mọ̀ nínú ọkàn ara ẹ̀ wípé ibi báyìí òun belongs to. Kó má yẹ kó nǹkan kan má jẹ́ kẹ́nu kankan tí ò káàkiri sọ́tún sósì kan pé bóyá pé kíní kan. Ìyẹn ni mo ní kí n sọ ẹ̀sìn lélẹ̀ ń ṣe kì í ṣe pé ó ń ṣe jọ. Kò ṣe jọ. So bó ṣe jẹ́ nìyẹn. So kéèyàn kankan máa wọlé wo ẹni Ọlọ́run kankan. Ẹ̀mí èṣù ló ń bẹ́lẹ̀ gbé. So bó ṣe jẹ́ nìyẹn. Ó dà bàbá mi ẹ má ti kúrò lórí ètò. Ṣé mọ̀ pé a ṣètò kan níbí ní àná wípé wọ́n mú àwọn tí wọ́n ń jí irin kó tó ń yẹ irin lórí afárá, wọ́n ti dájọ́ fún wọn. Ìdájọ́ tí wọ́n ṣe fún wọn yẹn kí lẹ bá wa rí sí? Ẹjọ́ wo ló dá fún wọn? Wọ́n fún wọn lẹ́wọ̀n oṣù 2. Ẹ̀wọ̀n oṣù 2. Ní magistrate court tó wà l'Óṣòdì. Ṣé rí nǹkan tó ṣẹlẹ̀ náà? Àfàìmọ̀ kó jẹ́ pé àwọn tó lọ lọ́bì láti gba irú judgement yẹn fún wọn. Àfàìmọ̀ kó má jẹ́ pé àwọn gangan náà máa ń kó gbogbo owó tó bá pa nínú kinní yẹn lọ kó fún. Àwọn èèyàn jẹ́ destroyer. Wọ́n ń ba nǹkan tí ìjọba fi owó ṣe, wọ́n ń bàjẹ́. Ẹ wá rí wọn mú ẹlẹ́ fún wọn lẹ́wọ̀n oṣù 2. Ṣé justice wà gbogbo ibi ṣe ètò oníkálọ́kàn àti judicial system àti gbogbo ẹ ti wà corrupt. Àti judicial system àti everything nínú gbogbo bẹ̀ yẹn ó ti wà corrupt. Ẹ fún láwọn oṣù 2. Oṣù 2 tẹ fún yẹn nígbà tí ilẹ̀ yẹn bá pé ṣé òní jẹ́ kó tún lọ jí nǹkan. Ṣẹ́ni tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó di pé wọ́n change gbogbo àwọn nǹkan tó wà ní gbogbo ẹ̀gbẹ́ bíríìjì yìí sí aluminium ló wà ní gbogbo ẹ̀gbẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n dẹ̀ yọ gbogbo ẹ̀gbẹ́. Wọ́n yọ wọn ti ẹ̀rọ safety àwọn èèyàn wọ́n yọ kó tó di pé bóyá wọ́n ti jágbọ́ sí nǹkan kan míì sí mímọ̀ nǹkan tó dẹ̀ tó wá ń lò sí tó jẹ́ pé ìyẹn wọn ò lè rí yọ. Ṣé àwọn tó ń vandalize káàkiri tó ń ṣe gbogbo kinní yẹn tó bá rí gbámú ṣé ẹ̀wọ̀n tó bá ti ẹ̀ mú wọn bẹ́ẹ̀ yẹn wọ́n ti dá wọn padà sí ibi tó ti wá ó sàn jẹ́ wọn oṣù 2 tán fún wọn yẹn lọ. Ẹ̀yìn yẹn ni ẹ wo ṣe rí gbogbo ẹ ti dàrú ní ká sọ torí irú adájọ́ yẹn náà tó jókòó tó ń sọ pé nítorí kan rí ẹ̀hún wọ́n da ẹ̀rọ fún ẹ lórí òṣèré before kó má ṣàìrán wọn lẹ́wọ̀n rárá tó
bá ṣe é ṣe kan láti sọ pé òun fúri wọn kan máa lọ á lọ justice lọ ti rà before kó tó pronounce it. Ẹ wo mi ò ní believe lórí gbogbo ọmọ antique àwọn èèyàn bẹ̀ yẹn sì ní tọ́ba sọ bó bá ṣe léèyàn sí nísìn tó bá lẹ́jọ́ bó bá ṣe léèyàn sí ló ṣe lè win ẹjọ́ yẹn àwọn tó jẹ̀bi tó ń rówó rán lù kéèsì àwọn náà ń jàre. Ẹ jọ̀ọ́ bàbá mi irú àwọn tí wọ́n ń ṣa ilẹ̀ yìí ṣé wọ́n ti wá ní èèyàn tó ti bá wọn rán lù kéèsì ni. Kò sẹ́ni bọ́ọ̀lì tó ń ṣe nǹkan kan lù yẹn tí ò ní bàbá àṣàlẹ̀. Nínú bólà lẹ́yìn kan ti bólà kiri nígbà kankan náà sọ pé wọ́n rí ìbọn nínú bólà ẹ̀ ti gbàgbé. Bẹ́ẹ̀ni. Kí ni ẹni tó ń ṣe bólà tó ń ti bólà kiri kí ló ń fi ìbọn ṣe nínú kíní tó ń tì. Àwọn kan náà sá síbì kan náà ń rán wọn gbogbo kíní yẹn ó láwọn tó ń lọ jábọ̀ fún so tó bá dẹ̀ ti mú wọn lẹ́sẹ̀kẹsẹ̀ bá àwọn náà máa kọ́kọ́ contact àwọn yẹn náà máa dìde. Bàbá wa kan ti dá sọ̀rọ̀ ètò nísìn torí wọ́n ti gbé TikTok wa lọ bá ṣe ń ṣètò nísìn wọ́n ti remove ẹ̀ lọ. Kí ló àwọn yẹn tún ló ṣe àwọn. À ń sọ̀rọ̀ náà lọ́rọ̀ ẹjọ́ yìí náà là ń rò àtẹ̀tí lò ju bí 20 ìṣẹ́jú wọ́n ti remove ẹ̀ àtẹ̀lé padà lọ sí live mọ́ so kán tó di pé wọ́n yọ TikTok kúrò bàbá wa kan bá wa dá sí wípé kí má tẹ̀ ṣèpò jìnnà pé gbogbo àwọn nǹkan tó ṣẹlẹ̀ pé àwọn kan ló ń lo àwọn onímíkà yẹn ṣe rí pé ọ̀rọ̀ tẹ́ sọ yẹn ẹ̀dẹ̀ sí ń bí àti wọ́n sọ. Ṣé mo ṣẹ̀ṣẹ̀ pè sórí mo ṣẹ̀ṣẹ̀ pè sórí ètò ni mo bẹ́ẹ̀ kọ́ tẹ̀ ti sọ yẹn. Ẹnìkan ti sọ pé àwọn kan ló ń lò wọ́n pé ní gbogbo kan tí wọ́n ń rí níbi afárá yẹn àwọn kan ló ń lò wọ́n tó yẹ pé àwọn ni wọ́n jọ ń pín wọ́n jọ ń jẹ àbí ṣé ibo la wá padà já sí báyìí lórílẹ̀‐èdè so ṣé ìjọba bá ń ṣiṣẹ́ tó ń tún nǹkan ṣe àwọn kan á ti jókòó láti máa bàyẹ́ láti máa géènì fún self interest títí wọn ni àbí fún ìbàjẹ́ àbí kí ni wọ́n ń ṣe yẹn fún kò yé mi ni. Ṣé àwọn gbogbo ọ̀rọ̀ ìlú yẹn náà ó lè gbà ní tí gọ́ọ̀mẹ̀ntì náà bá mẹ́kì tọ́fà penalty fún ẹni tó bá ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn ni ètò ìbí yẹn náà lèèyàn máa mọ̀ pé gọ́ọ̀mẹ̀ntì yẹn serious nígbà tí gọ́ọ̀mẹ̀ntì náà kò mẹ́kì ẹni tọ́fà penalty fún nǹkan bẹ́ẹ̀ yẹn ṣọbí wọn á tún fi allocate owó pé gbogbo irin bíríìjì tó lọ sọ gbogbo ọ̀nà Òṣòdì wọ́n ti yọ àtúnfẹ́ allocate ẹ̀ fún ẹlòmíì tó tún máa reconstruct ẹ̀ tó tún máa tún gbogbo ẹ̀ ṣe ẹ̀wọ̀n wọn á tún fi ẹ̀gbọ́ owó lọ́wọ́ federal. Ẹ wo gbogbo ọ̀nà tó ní kálukú máa gbà jẹun sókè ó ní gbogbo wọn ń wá if not ìjọba fi owó ṣe nǹkan fún benefit aráàlú àwọn kan á sọ pé criminality làwọn fẹ́ máa engage inú ẹ̀ láti lọ́ọ́ máa bà kíní yẹn jẹ́ wọn ò dẹ̀ ní ṣe tọ́fà lọ láti fi send signal sáwọn tó kù wípé tírú kíní bá ṣẹlẹ̀ báyìí consequence ẹ̀ rí irú eléyìí tó tẹ irú 2 months tẹ̀ náà dá fún àwọn yẹn wọ́n tún túbọ̀ encourage criminality náà ìgbà mélòó lóṣù méjì máa lọ máa dé àwọn tẹ ẹ̀gbọ́n pẹ̀lú oṣù méjì yẹn tó bá tún jáde wọ́n tún lọ tún nǹkan ń bò míì ìgbà tó mi tẹ̀ mọ́ program tí mo fi wọ kí nìyẹn uncompleted building wọ́n dẹ̀ wọ bẹ̀ wọ́n dẹ̀ tú gbogbo àwọn aluminium tẹ́lẹ̀ lẹ́yìn tó ti ṣe wọ́n dẹ̀ tú gbogbo ẹ lọ. èmi ló lo fídíò yẹn tí mo ní wọ́n ti sọ ilé di skeleton. ẹ̀yin lẹ lò. bẹ́ẹ̀ni. wọ́n dẹ̀ tú gbogbo ẹ lọ pátápátá àwọn ọkọ̀ náà kan lọ́ máa lọ tà á fún. àbí oníbólà tó ń kó aluminium bọ̀ ṣé tó ní fátírì kan tó ti ń ṣe aluminium ìwọ kan tó lóun kọ́ lé kan lọ́wọ́ wa náà eléyà tẹ̀ dín mi lówó wá tà fún mi á tún sọ fún yẹn pé tó bá túbọ̀ bá mi rí sí máa bá mi kó bọ̀. tó bá yẹ pé ibi tí lọ àti gbogbo kìíní ṣe àtẹni tó lọ jí àtẹni tó lọ tà fún ṣé àwọn méjèèjì kan ló yẹ kó lọ sẹ́wọ̀n. àtẹni tó lọ jí àtàwọn tó tà fún. wọ́n ti bí pé wọ́n kàn create kìíní yẹn chain of corruption ni ó lọ ni ṣùgbọ́n ìgbọ́ tán bá ti mú ó dẹ̀ wá bó bá ṣe mọ̀yàn sí if not òtún ló máa lọ ṣẹ̀wọ̀n rárẹ̀ ni. ibi tó wà nìyẹn ẹni tó bá ti jẹ́ pé kò léèyàn kò ní nǹkan kan òun ló máa fún ọmọ kò lè nìyàn òun ló máa forí fá gbogbo wàhálà tó bá wà nílẹ̀. ṣùgbọ́n ẹni tó mú èèyàn tó wọ̀dà ẹ wo bàbá o wọ́n ti mú mi o wọ́n ti mú ẹ mo náà ń gbé lọ ẹ̀wọ́ má wọrí fi gbogbo yẹn lẹ̀ kó tó débẹ̀ á ti débẹ̀ ṣáájú wọn ọmọ mi kan ń bì báyìí o táwọn èèyàn náà tọ́ dẹ̀ ti mọ̀ ń bẹ̀ tó mọ̀ pé wá ń ṣe wọ́n dáadáa ẹ má wọrí wọ́n bá máa fi dé mú débẹ̀ láàrin kíní kankan wọ́n á tún rìlíìsì ẹ̀ ìmí ò tiẹ̀ ní dé court
ṣé ìgbọ́n tá ibi ìkílẹ̀ mo mọ̀ yí pé bóyá tó bá débẹ̀ ńgbà tó bá yá tó oníkálukú bá là tó bá ṣe tó fa pẹnáltì fẹ́ni tó bá ìyẹn nìkan lẹ́yìn sọ ni a ní nísìnyí tó bá ń lọ àwọn oníṣẹ́ ọwọ́ tó bá ń lọ dìlíbà ní àwọn area kan àwọn kòjọ area boys kòjọ àwọn ọmọ orílẹ̀ tó wà ní gbogbo area yẹn wọn ò ní jẹ́ kẹ́ lọ dìlíbà kí ni yẹn láì jẹ́ pé wọ́n gbowó láì jíjẹ́ tí wọ́n lọ́wọ́. Ṣé àwọn especially lẹ́kọ̀ọ́ wọ́n máa mọ̀ pé wọ́n máa sọ pé wọ́n mọ̀ pé gbogbo orú nǹkan bẹ́ẹ̀ yẹn ń lọ. Ẹ̀wọ̀n wọ́n ti create some kind of society tó jẹ́ wípé mo kàn lè bẹ̀rẹ̀ sí ní ìròyìn wípé Ọlọ́run ìlú Elédùmarè náà nìkan ló lè túbọ̀ bá wa túnṣe. Àwa fúnra ara wa tó yẹ ká dẹ̀ túnṣe kẹ̀dẹ̀rẹ́ àwa gan ti speak pé ọ̀pọ̀lọpọ̀ ti sign fún corruption bẹ́ẹ̀ yẹn ni. Ẹlòmíì tó bá máa dìde ń sọ pé òun lọ contest nǹkan tó máa kọ́kọ́ wà lórí ẹ̀ níbẹ̀ nínú náà lọ jẹ tèmi ni kì í ṣe pé bó ṣe fẹ́ túbẹ̀ ṣe. Ṣé ìyẹn làwọn sọ pa ẹ̀ wọ́n sọ pé wọ́n náà ń ṣòṣèlú wọ́n ń ṣe gbogbo kinní kankan. Ẹ máa wò ó next week Saturday káwá wo nǹkan tó máa ṣẹlẹ̀ kò tí ì tó yẹn sí wọ́n ní wọ́n ń para wọn ẹ jẹ́ àwọn òògùn tó máa sùn níjọ́ sátidé yìí. Wọ́n ti lọ ká arákùnrin kan mọ́lé níléṣà ọpẹ́lọpẹ́ wọn ò bá ìyàwó ẹ̀ ni wọ́n bá wọn skátà gbogbo ilé wọ́n fẹ́ lọ pa mọ́lé ojoojúmọ́ ni wọ́n ń pààyàn lọ́sùn báyìí. Bóyá àwọn tó ń rí wípé ó lè jẹ́ problem fún wọn lọ́jọ́ election nìyẹn. Ọlọ́pàá wọ́n ti deploy àwọn ọlọ́pàá lọ tí ìbò tẹ̀tí. Ọlọ́pàá wo the highest leader ló máa ń wí ọlọ́pàá wo. Ẹ wo gbogbo níbi ìta wà tó bá tí election kankan bá ń bọ̀ nínú letter box oníkálukú ti máa gba gbogbo nǹkan tó máa lọ fi dìbò ní local kìíní nítòsí ilé ẹ̀ tí ò ní jìnnà sí ẹni. O ò tí ẹ̀ ní mọ̀ wá kọ̀ rọra mú kìíní ẹ̀ ní wàá dẹ̀ lọ sí ilé ẹ̀ wá check nọ́mbà ẹ̀ àti identity card ẹ̀ ó ti tó o ti dìbò ní o ti ń lọ nìyẹn. Tọ́jà wà ń bẹ̀ tí ó yẹ pé kò sí nǹkan kan tó máa ṣe. Tiwa iná ló máa di pé wọ́n gbé àdá wọn kó instrumenti yọ bẹ̀rẹ̀ sí ní ṣá ara wọn ẹ máa gbọ́ ìbọn bó ṣe ń lọ. Ibi tó bá ti di pé wọ́n máa defeat wọn báyìí àwọn kan tó máa lọ gbé àkútè ìbò bẹ́ẹ̀ wọ́n ti rẹ́dì. Àní àwọn jàǹdùkú lẹ́yìn olóṣèlú wọ́n dẹ̀ ń yìnbọn lójú ọlọ́pàá. Nígbà tí ọlọ́pàá fúnra rẹ̀ mọ̀ yìí pé àwọn tó ń sponsor wọn gangan tó táwọn bá àtáàkì wọn táwọn tó ń sponsor wọn gangan bá mọ̀ iṣẹ́ lè bọ́ lọ́wọ́ àwọn. Ọlọ́pàá mọ gbogbo nǹkan tó ń lọ pátápátá bọ̀ tó níbi tó ọlọ́pàá lè ṣiṣẹ́ dé mọ́ wọ́n ní ta ló fún láṣẹ. Ìlú ti kọjá ẹyẹwò ṣẹ́rí gbogbo kíní ẹ̀ ìlú ti kọ kì í ṣe pé àwọn ọlọ́pàá wa tó bá yẹ kán ṣiṣẹ́ kì í ṣe pé wọn ò lè ṣiṣẹ́ but nígbà míì wọ́n á ríṣẹ́ yẹn lẹ̀bọ̀ fún ọ̀tún ẹ tó máa ṣe. Ìyẹn la máa fi ń pariwo ọlọ́pàá dẹ̀ wà ń bẹ̀. Situation tá a wà kó lórí dorí ẹ̀. Ó ti dà bẹ́ẹ̀ báyìí. Àwọn yẹn ń sìn wọ́n fẹ́ ra wọ́n fẹ́ ta ìfẹ́ yẹn ni mo ti kọ́kọ́ gbọ́ pé wọ́n ń fi owó ra yìí. Wọ́n fẹ́ tààbù wọ́n fẹ́ ṣe kíní kankan wọ́n máa ṣe kíní kan wọ́n á fún yín 5,000 or highest ká sọ pé 10,000 náà fún yín pé kẹ̀kẹ́ fáwọn ẹ̀ẹ́dẹ̀ máa fi jìyà ọdún 4. Ó ṣẹlẹ̀. Wọ́n sọ pé kí ó ti wà tipẹ́ níbẹ̀ yẹn ní táìmù àwọn Awólọ́wọ̀ nǹkan làwọn ẹgbẹ́ kéèyàn jáde kó lọ dìbò ló ní mínì ní election ní value láti gba tí wọ́n yẹ gbàgbé gbogbo ìtúkù selection ni. Because àwọn yẹn ń gbà yẹn wọn ò ro nǹkan tó máa jẹ nǹkan tó fẹ́ ṣe fáráàlú náà ń rò. Nígbà wo ni any government kọ́ low cost housing gbẹ̀yìn? Bí ìtàwọn rú àwọn bàbá Jákàndé wọ̀nyẹn àwọn gbogbo program ìgbà yẹn ìgbà wo làwọn èèyàn tó wà bẹ́ẹ̀ wọ́n kàn ń jẹun láǹtí wọn yìí kí ló kàn wọ́n pẹ̀lú mẹ̀kúnnù. Bàbá mi Kẹ́hìndé á pè yín padà ó dáa bàbá wa kan náà ti pè. Ṣé rí bí gbogbo ẹ ṣe rí nìyẹn ẹ máa kì í ṣe nǹkan téèyàn tiẹ̀ lè. Ṣé bí a ṣe fẹ́ máa wá dákẹ́ lọ leléyìí ni. Kí lẹ ṣó bí àwọn onílù tó yẹ kán yarí kán sọ pé enough is enough tó jẹ́ pé àwọn ọmọ onílù gidi gan fúnra wọn gbogbo wọn mélòó ló lè jáde. Àwọn ni wọ́n fún ní búrẹ́dì rí búrẹ́dì ni wọ́n pín ni. Búrẹ́dì
búrẹ́dì náà pé fún wọn lọ́sùn báyìí. Ṣé wọ́n pè fún wọn pẹ̀lú rọ̀wọ́ ọ̀rọ̀ sẹ́ni àbí wọ́n jù sí wọn bí ẹranko? Torí last one tá a rí níṣẹ́ náà jù sí wọn láti inú mọ́tò tí gbogbo wọn náà ń pọn báyìí. Wọ́n ń jù náà ní báwọn ṣe fẹ́ pín tán bá jù. Ṣé wọ́n tún jù náà ni? Tó bá yá mọ́ínmọ́ín àtẹ̀kọ́ náà wọ́n máa jù sí wọn. Mọ́ínmọ́ín àtẹ̀kọ́ ṣé kò tẹ̀ wá náwó ni mọ́ínmọ́ín àtẹ̀kọ́ ẹmọye tán máa ra. Mọ́ínmọ́ín àtẹ̀kọ́ yẹn náà èèyàn kan náà kọ́ ló máa mú méjèèjì ẹ̀kọ́ á bọ́ sọ́wọ́ ẹlòmíì mọ́ínmọ́ín àpò. Ìkan ayíyẹ̀pẹ̀. Ọ̀rọ̀ burúkú tó tẹ̀rí kọ́lọ̀ kó ṣàánú fún wa. Ó máa ń rí bẹ́ẹ̀ gba gbogbo kan ẹ̀ wo àwọn èèyàn náà pàápàá pé jẹ́ ni wọ́n ṣàbí pé wọ́n wá níta mo ṣe máa gun pẹ̀lú tẹ̀ wọ́n wá lo poverty bíi weapon ìfújóyè yín láti lè put everybody under control ipe ibi tá a bá darí yín sí ìbílẹ̀ máa lọ. Because owó tó ń fún wọn yẹn owó yẹn ò ṣebè ṣùgbọ́n wọ́n máa rí ìrìn bíi pé káwọn ṣàtìyẹ̀ gbà ṣé wọ́n fẹ́ fi 5,000 10,000 síbẹ̀. Kò yé mi. Ṣùgbọ́n wọ́n máa rí ìrìn ní àsìkò tó ń gbà yẹn wọ́n máa rí bíi pé mílíọ̀nù ń gbà. Àwọn tó dẹ̀ lè dúró lórí ẹsẹ̀ wọn tó hàn kí àfúnkù kìíní yẹn pọ̀ àwọn yẹn ò pọ̀. A rí ọ̀pọ̀lọpọ̀ ní sátidé yẹn ọ̀pọ̀lọpọ̀ ò ní kúrò nínú ilé ẹ̀ pé òun fẹ́ lọ dìbò ranu kankan. Àwọn míì á yẹ lọ kú síbẹ̀. Àwọn ẹlòmíì ti rẹ́dì lọ́jọ́ yẹn pé táwọn ò bá tiẹ̀ padà wọlé mọ́ tán ti sanwó fún wọn already. Ṣé ẹni tó bá wá lórí ẹ̀ tó fẹ́ fi pamọ́ á wá sọ pé òun lọ exercise franchise òun lọ dìbò níbi tẹ́ ti wà lórí láì bí tẹ́lẹ̀ gbọ́ gbà wò. Ṣé environment ẹ wà pọ̀jù síbẹ̀ lọ fẹ́yàn láti sọ pé òun fẹ́ lọ dìbò? Ara wọn náà lẹ máa bá lórí fíìdì ìjọ yẹn ẹni tó bá máa bú abú ẹni tó bá máa yá yé. Ó dáa ẹ ṣé gan ni. Tẹ bá ṣàmọ̀ pé láwọn èèyàn ẹ sọ fún wọn ni pé tẹ bá lẹ̀mí ara yín lò ẹ jókòó sílẹ̀ má lọ lọ dìbò kankan. Environment tó wà ń bẹ̀ for now wà láti kẹ́ni bòdì jáde lọ dìbò that's the fact. Látìgbà tí ìpolongo ìbò ti bẹ̀rẹ̀ náà ti bẹ̀rẹ̀ sí ń para wọn. Ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ń para wọn. Ẹ máa wòran wò tí ó bá máa fi kú bóyá bíi 3 days to go gbogbo àwọn tó lè jẹ́ problem fún ní kálukú àwọn méjèèjì náà jọ ní tọ́ọ̀gì tó ń ṣiṣẹ́ fún wọn tó bá máa fi tó 3 days to go àwọn tó bá máa rí bó máa jẹ́ àwọn fúnra wọn ríran